Ẹ káàárọ̀, ẹ káàsán, ẹ káalẹ́ o, nílé lóko, lódò àti káàkiri gbogbo ayé. Mo mú fíìmù kan wá, wọ́n á fi tó yín létí ni. Kí ló kọ fíìmù tá à ń sọ̀rọ̀ nípa Igbó Alágẹmọ. Bó sì jẹ́ Igbó Agẹmọ la máa pè. Fíìmù tá à ń sọ̀rọ̀ nípa yìí, fíìmù yìí dùn. Àwa tá ṣeré nínú ẹ̀gàn, àwa gan fi taratara báyìí, a fi kópa nínú eré náà ni. Nítorí fíìmù yìí, ayé ìgbàhùn la máa ń gbọ́ pé bàbá ń fi kinní kan. Ẹ má jẹ́ kí n sọ jù. Ẹ lọ sí orí Túndé Ìbíkúnlé TV, kẹ́ lọ subscribe, kẹ́ turn on bell wọn láti máa rí notification ní gbogbo ìgbà tí wọ́n bá ń post. Mo dẹ̀ promise yín pé a máa mú fíìmù tó jẹ́ yí pé ẹ máa wò. Fíìmù tá dẹ̀ tún sọ̀rọ̀ nípa yìí, tẹ́ bá fẹ́ wò, ẹ jẹ́ ń já yín sí. Ẹ má mú mi o. Bẹ́ẹ̀ dẹ̀ ni ẹ má jẹun ata nítorí ẹ̀mí àrítàkìtì ń bẹ́ẹ̀. Ẹ lọ sí Túndé Ìbíkúnlé TV, kẹ́ subscribe, kẹ́ turn on bell. Ẹ̀yin olólùfẹ́ mi, ó dàbọ̀.